ẹ̀yin pásítọ̀ yìí ẹ máa jó dáadáa nù nà o. ẹ̀yin pásítọ̀ yìí ẹ̀yin lọ́lọ́run máa fi ṣètẹ́lẹ̀ nínú nà o, torí pé láàrin 100% pásítọ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìtọ́jú gidi bóyá ló tó 2%. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. ẹ ti ṣe kankan sẹ́nu fúù àwọn èèyàn ṣubú lọ, gbogbo scope rẹ̀ ló wà lọ́wọ́ wa. gbogbo sáyẹ́ǹsì tẹ́ ń lò tó máa ń ṣe fúù táwọn èèyàn máa ṣubú lọ, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa. Ọlọ́run ò ṣíjú wa síbẹ̀, Ọlọ́run ò ṣọ̀kan wa síbẹ̀, torí pé Bíbélì sọ pé kí ni èrè wa o tá bá kúrò láyé yìí, tá bá sọ pé a jẹ gbogbo èrè tán, àwọn mọ́tò gidi, afọ́bìnrin tó rẹwà, ajẹun gidi, amú nǹkan gidi, ká wá jẹ gbogbo èrè ayé yìí ká wá pàdánù ọ̀run. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ aláwo ló pọ̀ jù nù yín, ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Olúwa ológun ló pọ̀ jù nù yín, ọ̀pọ̀lọpọ̀ yín ẹni ògùn ẹni ṣògo tẹ̀ ń gbọ́nù lé yín ṣọlọ́run pè yín. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. lábẹ́ àwọn fọ́nrán wa tí a post sórí ìkànnì àwọn ayélujára wa gbogbo yẹn, àwọn pásítọ̀ kan wọ́n dìde ní abẹ́ comment section bẹ́ẹ̀, àwọn kan tiẹ̀ mẹ́sẹ̀gì mi pé tó yẹ pé wọ́n ló máa táṣìírí wa tí wọ́n bá tẹ̀ wà níṣẹ́ lọ́wọ́, ṣé ìgbà tí wọ́n wà níṣẹ́ lọ́wọ́ ṣé ó gbọ́n wọn tó kù ló máa láǹfààní láti níṣẹ́ lọ́wọ́, kò yẹ kó lè máa túnú àṣírí wa náà, kò yẹ kó lè máa ṣe kíní kan náà. ìkọ́ tí ẹgbẹ́ mi ṣe pé olórí burúkú ni ẹni tó pè rẹ̀ ń pásítọ̀. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. tẹ́yìn wọn yóò bá tijú pé àwọn kan wà nínú kìrìsìtẹ́nì tí wọ́n bá ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́, àwọn kan wà tó jójìṣẹ́ Ọlọ́run gidi tí wọ́n bá jẹ́, àwọn kan wà tó jẹ́ wòlíì gidi tí wọ́n bá jẹ́. àwa náà ní tijú láti máa bà tí yín jẹ́ ní ọ̀la nítorí pé ẹ ti gbé àwọn ènìyàn ní gógó. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. àwọn pásítọ̀ tí wọ́n sọ pé àwọn ń lajú afọ́jú, àwọn jókòó dìde adé tí ń gbọ́ràn yìí, ṣé kò sí afọ́jú ní àdúgbò wọn? ṣé kò sí arọ ládùúgbò wọn? ṣé kò sí odi ládùúgbò wọn? nǹkan tẹ́ ẹ máa fi mọ̀ wípé business strategy òun nìkan tí wọ́n ń ṣe yẹn, wọ́n lọ import àwọn èèyàn wọn lẹ́nìí. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. ẹ̀yin tẹ́ máa lọ máa play fọ́tò fíìmù Jésù, tẹ́ máa ní fíìmù Jésù, fíìmù tí Robert Powell tó act nínú ẹ̀, tẹ́ máa play crusade Jésù nìyẹn o. oyè tí ó ti gbọ́ wọlé lórí, ó ti fọwọ́ tún àga, òkú ọmọ náà ti dìde, ibẹ̀lẹ̀ ti bá rí Jésù. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. àwọn tí Jésù sọ nìyẹn o, ipò òun àti pé ẹ kúrò lọ́dọ̀ mi o, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ èmi kò mọ̀ yín rí, ẹ sọ wọ́n tapá tẹsẹ̀, ẹ sọ wọ́n sínú òru ayérayé, àwọn rèé. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. ẹ̀yin tẹ́tẹ́ pé ẹ ní ṣọ́ọ̀ṣì, ẹ ṣe crusade káàkiri, ẹ̀yin ń dán ọmọ yín ń dán ìyàwó yín ń dán, ìjẹ́ àwọn ọmọ ọ̀jọ́ yín tẹ́ kó sábẹ́ sọ́rí bẹ́ẹ̀. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. kì í ṣe ojú gbogbo èèyàn ló máa là. àwọn àrìmọ́lẹ̀ tó ń rìmọ̀ ṣọ́ọ̀ṣì wọn, àwọn àrìmọ́lẹ̀ tó ń rìmọ̀ bí tí wọ́n ti ń ṣe ìsọjí yẹn, kò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n gbọ́ nǹkan tá a sọ yìí. ṣùgbọ́n nígbẹ̀yìn wọ́n máa mọ̀ wípé òtítọ́ tó jìnnà sí irọ́ òun nìkan tí a sọ yìí. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. kọ́lọ́hún fọ̀hún kẹ́ bàbá mi, kọ́lọ́hún fọ̀hún kẹ́ bàbá mi. ẹ sọ pé Ọlọ́run ò pè òun kóun má níṣẹ́ lọ́wọ́ o, tóun ò bá lè ṣiṣẹ́ ọwọ́ òun àṣìṣe ìjọba. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.